Gbajúgbajà olórin ẹ̀mí ni tó ṣayẹyẹ ọjọ́òbí ọdún mẹ́rìnléláàádọ́ta 54 years láìpẹ́ yìí. Èèyàn ajíhìnrere Tọ́pẹ́ Àlàbí ó mà ti sọ̀rọ̀ lórí ìjà, ìlara àti inúnibíni tó ń lọ láàrin àwọn gbajúmọ̀ olórin ẹ̀mí lórílẹ̀‐èdè yìí, tí Tọ́pẹ́ Àlàbí sì jẹ́ kó di mọ̀ pé ó jẹ́ nǹkan tó máa ń kó òun lóminú, tó tún jẹ́ nǹkan ìbànújẹ́ wípé àwọn táwọn ń kọrin omi láti fi jèrè ọkàn àwọn gan-an làwọn wá ń hùwà burúkú táwọn ń ṣe lára, táwọn sì ń tako ara wọn. Ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni Tọ́pẹ́ Àlàbí ló máa ti sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ń ṣe àjọ̀dún kan tí wọ́n pè ní Celebrating Jesus 7.0 concert. Ibẹ̀ ni Tọ́pẹ́ Àlàbí ṣe jẹ́ kó di mọ̀ pé ó jẹ́ nǹkan ìbànújẹ́ pé gbogbo àwọn táwọn jẹ́ gbajúmọ̀ òṣèré olórin ẹ̀mí níṣe ni kò sí àjọṣepọ̀ gidi kan ní àárín àwọn tó ní ojú ayé làwọn bára wọn ṣe, àti pé níṣe làwọn máa ń báyé ara wọn jẹ́ lẹ́yìn. Tọ́pẹ́ Àlàbí ní lágbo orin ẹ̀mí tó ń kọ, ó ní bí àwọn gbajúmọ̀ olórin táwọn jọ jẹ́ gbajúmọ̀ báwọn bá ríra wọn, táwọn kí ara wọn, táwọn rẹ́rìn síra wọn, ó ní ẹ̀yẹn ní sùúrù, bí ẹni náà bá ti kúrò tán túká tán, ọ̀rọ̀ bàjẹ́ ẹni náà ẹni yóò lọ máa sọ níta. Tọ́pẹ́ Àlàbí ní eléyìí tó wá ń ṣẹlẹ̀ láàrin àwọn yìí ó bà òun nínú jẹ́ gidigidi, ó lè tó wá jẹ́ kó káwọn lára tó ń fi sọ̀rọ̀ síta báyìí wípé àsìkò ti tó káwọn tètè wá nǹkan ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ó ní bí àwọn olórin kéékèèké tó ń bọ̀ lẹ́yìn àwọn báwọn náà bó ṣe ti jogún ìwà burúkú inúnibíni, lára àti ìjà tó wà láàrin àwọn táwọn wà lókè táwọn jágbà, ó ní ṣe làwọn náà wọ́n mà ti ń bára wọn jà, tó ń jà ìjà èméjọ ìwọ òjòmí àti ìjà ìlara. Àjíhìnrere Tọ́pẹ́ Àlàbí wá jẹ́ kó di mọ̀ pé àfi kí gbogbo àwọn táwọn jẹ́ gbajúmọ̀ olórin ẹ̀mí káwọn tètè foríkorí, káwọn fikùn lukùn láti wọ́ ọ̀nà àbáyọ sí eléyìí, nítorí pé ó ní ibi tí ò bá ti sí ìfẹ́ tí inúnibíni sì tó ń wà bíi ti ẹgbẹ́ àwọn olórin ẹ̀mí, ó ló léwu gidigidi o fún ìṣọ̀kan àti ìtẹ̀síwájú pẹ̀lú ìdàgbàsókè àwọn olórin tí àwọn jọ ń kọ̀wọ́ rìn kiri.